lótìtọ́ àti lódodo wọ́n bínú fẹ̀ wọ́n bínú mọ̀lẹ́kẹ́ Sunday ṣe báyìí mo ní kò yí ọ̀pọ̀lọpọ̀ yín bàbá tó ló ń bọ̀ ó lé gọ́ọ̀mà yẹn ẹ fi Sunday lẹ̀ bóyá Ọọ̀ni bọ́tà ló pè mí ní owó. Ẹ kì í ẹmu ẹranko ní rẹ̀ orúkọ ṣùgbọ́n ọmọ ìlú Ọọ̀ni ọmọ ìtẹ́ ẹni bó ṣe tó lára sí ni ó yé mi ṣùgbọ́n mo fẹ́ kó dúpẹ́ lọ́wọ́ orí ẹ̀ mo sọ tèmi yé mi tó bá ọkùnrin yẹn lọ o nǹkan rò ó ti báyìí lọ. Mi ò bínú sí ẹ. Ṣé òrìṣà tó bí ọmọ tó gbọ́ òun náà ló bí ọmọ tó gọ̀? Òrìṣà bí gbogbo ẹ̀jọ́ mi torí gbogbo wọn ló lọ́jọ́ rí wọn wọ́n ní ìwúlò wọn. Àwọn ọba kan bẹ tí wọ́n ń fi ẹrú kun Oòduà àwa ń bínú àlùdà àti bínú bàbá wa gan ò lè bínú torí pé òun lórí tí wọn ò bá fi ẹnu kún ó fi pọ́pùlà ṣé bàbá mi tí ọ̀dọ́ba tí ọ̀dọ́gbọ̀ kankan ni wọ́n bẹ̀ ló kún ni. Ọba kan wá ń bẹ mí kan òun fi bàbá pọ́pùlà ẹ wá ń pariwo ẹ filẹ̀ tí ọba dákọ̀ bàbá ta lọ́mọ. Gbogbo ẹ̀yin olólùfẹ́ wa lórí ìkànnì Àràbà tẹlifíṣàn pàápàá jùlọ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tòótọ́ ṣé bẹ́ẹ̀ rí n tó ṣẹlẹ̀ lónìí ṣe rí lẹ́ni yìí bàbá wa kábíyèsí Ọ̀nìrìṣà mo ṣe kábíyèsí o forí adé pátápátá wọ́n wọ́n ní háàtì mi lónìí mo tún wá fẹ́ràn bàbá yẹn sí now nǹkan kan ṣẹlẹ̀ nígbà tí olóyè Sunday Igboho tí wọ́n lọ bá bàbá láàfin tí wọ́n kí bàbá sọ àwọn ọ̀rọ̀ kan mo wá rí wípé àfi tá a bá kàn ń tanra wa ni o ipò tọ́lọ́ ń gbé bàbá sí kọjá rẹ́dẹ̀rẹ́dẹ́ lórí gbogbo aládé ni bàbá ń tòótọ́ no controversy now bàbá sọ àwọn ọ̀rọ̀ kan bàbá dé level kan bàbá ní Ìgbòho ṣẹ̀mí bàbá tó dé level kan wọ́n tó ń sọ fún Ìgbòho wípé ìwọ ò mọ tó ṣẹlẹ̀ ń tiẹ̀ sáà mọ́ dúpẹ́ lọ́wọ́ orí ẹ̀ bàbá tó wá pé àwọn èdè kan ẹ̀yin èèyàn ẹ má jẹ́ ń rojọ́ pọ̀ lórí fọ́nrán yìí ẹ jẹ́ àjọ wò ẹ máa ṣíà ẹ̀ lógúnlógún ẹ jẹ́ kékeré yìí go viral gan bàbá Ọlọ́run Elédùmarè yóò máa tì yín lẹ́yìn níbi tó gbé yín sí yẹn Ọlọ́run Olódùmarè yóò máa wà pẹ̀lú yín always ní gbogbo gbà fọ́nrán yẹn rí ẹ jẹ́ àjọ wò. náà ni gbogbo tí wọ́n ń ṣe nìyẹn. Ọlọ́run kẹ́ Sunday Igboho púpọ̀ Igboho ṣá Ọlọ́run kẹ́ òmùrọ̀ gbé kalẹ̀ ó ní ọpọlọ olóyìnbó ló gbé pé ká máa lọ iléèwé ká máa lọ kàwé yunifásitì èyí tó ka ju ìwé yunifásitì lọ. Ọlọ́run kẹ́ láti gbé ọ̀rọ̀ kalẹ̀ ọmọ bí wọ́n ṣe ń bá àwọn àgbà lò ó dẹ̀ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní o ibi tó ń lọ jìnnà gbogbo tẹ́ fẹ́ fún ìlọsíwájú ilẹ̀ Káàárọ̀ Oòjíire kò sẹ́ni tó fẹ́ tó yí tó mi òye ọ̀pọ̀lọpọ̀ ni ṣùgbọ́n tí o bá ní àwọn tí o fẹ́ràn tó o bá súnmọ́ tó o fà wọ́n mọ́ra ibẹ̀ yẹn ni wàá ti mọ ọ̀nà tó tún máa gbé gbà. Mo tún sọ lẹ́ẹ̀kan sí mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ orí mi mo dúpẹ́ lọ́wọ́ tẹ́ pé o gba ògùn yẹn lọ. Ọlọ́run Olódùmarè ló bá wa pẹ̀rọ sí ó lé mi báyìí lọ àwọn míì tó ń jàjà gbàdì lọ́wọ́ mi fi yọwọ́ inú fún ẹ̀dọ̀ fún náà wà. Àwọn ni wọ́n fi wọ́n tẹ̀ torí ikọ̀ Sunday Igboho wọ́n mú àkáǹtì ṣe bá tó bá gbé wọ́n tẹ̀ ní òòlù wà wájú bàbá wọ́n tẹ̀dí àwọn agbẹjọ́rò lọ́ọ̀yà káàfi gbogbo ẹ̀ka òtítì wé wọ́n tẹ̀dí wé ni
àdè máa yọ kúrò bẹ́ẹ̀ ó ti ṣe é ṣe. wọ́n tẹ̀dí ni wọ́n tẹ̀dí lọ àwọn kan wọ́n tẹ̀dí wọ́n wà ní ìwọ̀n báyìí ṣùgbọ́n ò sí náà ó ṣe wà pẹ̀lú àwọn èèyàn tó nífẹ̀ẹ́ tó dúró tiẹ̀. mo dúpẹ́ lọ́wọ́ yín o wọn kì í sábà rántí yín Sunday Igboho nìkan ní sá Igboho òòṣà 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 àwọn ẹgbẹ́ yín gbọ́ngàn ló jà gbogbo yín kọ́ ìdí ọmọlé gbogbo yín kọ́ yín gbọ́ngàn ló jà. Ọlọ́run Olódùmarè ò ní yà yín bí ọmọ ọ̀sà. Tabaríkà kejì ẹ̀ tẹ́lẹ̀ àyèdè dé tí gbogbo yín lẹ́kọ̀ọ́ lẹ́yìn Ìgbòho kò sí tó ń gbé òòṣà mọ́. Ẹ̀yin ni mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Ẹ ṣé o. Ó tó nígbà bá ṣe pé igbá ẹ̀ la máa bá gbé. Lóòótọ́ àti lódodo, wọ́n bínú fẹ̀, wọ́n bínú mọ̀lẹ́kẹ́, Sunday ṣe báyìí mo ní kò yí ọ̀pọ̀lọpọ̀ yín. Ìgbà kan tó ló ń bọ̀ ó lé gọ́ọ̀mẹ̀ yẹn. Ẹ fi Sunday lẹ̀ bóyá Ọọ̀ni bọ́tà ló pè mí ní omi. Ẹ kì í ẹmu ẹranko bí rẹ̀ ó bọ̀ ṣùgbọ́n ọmọ mìíràn ni ọmọ ìtẹ́ ni bó ṣe tó lára sí ni ó yé mi ẹ fi dálẹ̀. Ìjà ò dá kọ́kọ́ fún alẹ́ ìkarùn òjìrì torí ẹ̀ ni mo ṣe máa ń dákẹ́ lọ́pọ̀lọpọ̀ ọgbà ọbẹ̀ kì í mi pàpà nítorí láti ní ìfọwọ́sowọ́pọ̀ ìrẹ́pọ̀ àti ká wà lójú kan òun la máa fi gbà tá a máa gbà. Ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ là ń ṣe lẹ́yìn wá bá mi ní ìdàkọ́kọ́ mo dárúkọ lọ́yà ẹ̀fẹ̀ gbogbo màá wá mo bá oníṣẹ́ ó ṣe ní gbogbo èlò náà máa bá wa yanjú pátápátá ṣùgbọ́n mo fẹ́ kó dúpẹ́ lọ́wọ́ orí ẹ̀ mo sọ tèmi yé mi tó bá ogun yẹn lọ o nǹkan rò ó jù báyìí lọ. Àwọn tó ti lérí léka àwọn nínú ìwé wọ́n tẹ̀lé wọn inú ẹ̀wọ̀n wọ́n tẹ̀lé wọn wọn ò tiẹ̀ lè rìn wọn ò lè yan káàkiri tó ń ṣe ìdàgbàdarí àjàgbádùn tó ń ṣe ìdàgbàdára. Ìgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ náà fún ọlá inú kan. Mi ò bínú sí ẹ̀. Ṣé òrìṣà tó bí ọmọ tó gbọ́ òun náà ló bí ọmọ tó gọ̀? Òrìṣà bí gbogbo ẹ̀jọ́ ni torí gbogbo wọn ló lọ́jọ́ rí wọn wọ́n ní ìwúlò wọn. Akíkanjú ni ẹ̀. Iyì ẹ̀yẹ wa ní ẹ́ nílẹ̀ Káàárọ̀ Oòjíire ó dẹ̀ ní rẹ̀ dànù. Ó ti pẹ́ tó ti fẹ́ wá kó o ní wọ́n fẹ́ o. Ọ̀pọ̀lọpọ̀ wọn ló ti pè mí ọmọ náà gbogbo wọn. Àwọn kan ní kó gbọ́dọ̀ wọ́ fẹ̀ wọ́n wà ní o. Àwọn máa ṣeré ṣe ni àwọn máa gbẹ lórí àwọn máa gbẹ lápá àwọn máa gbẹ lẹ́sẹ̀ àwọn máa gbẹ lórí àwọn máa gbẹ lọ́rùn. Àwọn kan tún pè mí mo ní ẹ fi Sunday lẹ̀ ẹ fi Sunday lẹ̀ Sunday. Ìrébì mi ló dàgbà sí Sunday ọmọ ọ̀fẹ́ ní Sunday Sunday òòṣà. Gbogbo wọn ló pè mí bó ṣe ní pé ó máa rìn ní o gbogbo ẹ̀rí mo mọ̀ ní Òtúfẹ̀ gbogbo wa la máa tú jáde Ìfẹ̀mọ́dẹ́kẹ́ wá ẹ máa rìn dáàfin bó ṣe máa yẹ̀yìn ju báyìí náà lọ gbogbo ẹ̀rí mo mọ̀
tó ṣẹlẹ̀ sí ẹni yóò jowó lọ. Gbogbo àwọn bàbá ẹ̀ wà bí ká wá ṣèpàdé. Wọ́n ti lọ jókòó sí. Mo ní rárá o, Sunday Igboho ń bọ̀, mo ní ẹ máa bọ̀. Ẹgbẹ́ ká jọ pọ̀lé. Tí gbogbo wọn jókòó yìí, mo ní ó ń bọ̀ bí ẹgbẹ́ àjọ pọ̀lé. Ó yẹ ló dàbẹ́. Ọmọ wa náà ni. Torí ẹ̀ ló ṣe ní kókó bá mi súnmọ́ fún ẹ. Nítorí ṣe kò ń ṣe ìjà tara ẹ̀ ló ń jà. Mo sọ̀rọ̀ lọ́wọ́ ní Ìjẹ̀rò ló jáde wí gbogbo wọn àti ẹ̀kọ́ tí mo sọ wọ́n. Every Sunday ni òun ní ọmọ mi ìrìṣà náà ní wọn náà ló lè mú ohun dání fọ́ọ̀ ní ìṣá. Gbogbo ẹgbẹ́ tí wálẹ̀ wí mo lè bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ tí mo sọ̀rọ̀ mo tún ṣàdúrà fún. Gbogbo ibi tó bá dé láyé wọn máa gba ìlú ni wọn. Àwọn ọmọlẹ̀ kan wọ́n wá sójú ìfẹ́, ìmọ̀lẹ̀ ọjọ́, ìmọ̀lẹ̀ ọ̀run àti ìmọ̀lẹ̀ òṣùpá. Wọ́n gbára jọ, wọ́n ní báwo la ṣe máa jọ ṣe pọ̀. Ọ̀tọ̀ọ̀tọ̀ lógún ti wáyé. Ọjọ́ ní ògùn tòun kò sí ẹnikẹ́ni tó lè fọwọ́ di lọ́wọ́. Ó ní asábáṣá ọ̀rẹ́. Ẹ máa bọ̀ ní Àkòdì. Mo kí Ọlọ́run bá tí ó láyé tó ní ọ̀run. Mo kí Ọlọ́run tó ní ẹ̀mí ìwé lọ́dọ̀. Torí pé Ọlọ́run bá òun lọ́ba tó ní ayé kílọ̀ òun ló ní wá. Ó tó jọ mí lójútó bí léde ni pé mi ò sínú ẹni tí bàbá mi Ọ̀nìrìṣà olóyè aládé gbogbo. Mọ̀ pé bàbá mi lè sẹ́lẹ̀bírẹ́tì tó báyìí. Ó jẹ́ nǹkan tó mọ̀ pẹ̀lú pé kí n dọ́rọ̀ bàbá mi kí mi àti bàbá ó ríra ní bàbá nìkan ká sọ̀rọ̀ kí n gbé bàbá mi ẹni tí kì í fi bóòsà àwọn òbí gbolẹ̀ wájú òsà. Ìyá náà kú ọba lẹ́yìn àwọn bàbá náà jókòó yìí. Àwọn bàbá mi pọ̀ bí tí a ti wà tipẹ́ gan tí wọ́n rọ́gbà yí bàbá mi ká. Ìyá wọn bọ́ba lẹ́yìn. Ṣùgbọ́n wọn ò tí ì bí pọ̀ ní babaláwa ba ẹ̀dá kó déwájú ọba kọ̀ ọ̀kọ̀ba. Wọ́n bí ẹ̀rí. Àdìsá. Kí n tó máa sọ̀rọ̀ lọ, ìgbé mi lè ó ti fẹnu bá òòṣà tí mo lè ti bẹ òòṣà lẹ́yìn. Torí pé yìí náà mo ti bú òòṣà. Ẹ̀gbọ́n mi ológun dúdú ọba ń bẹ̀bẹ̀ léwájú lẹ́yìn òòṣà. Ọbẹ̀ lẹ́yìn ni o. Mo wá síwájú òòṣà lénìí. Fúnra ara mi ẹnu mi lù ọ́. Mo wá fi ẹnu mi mo fi kúlẹ̀ níwájú òòṣà. Tí ìbá ṣe pé bàbá mi fẹ́ràn mi, ó wá ní mo bọ̀ níbi àṣẹ òòṣà, àṣẹ Oòduà. Irú mi ò sí abẹ́rẹ́ kó súnmọ́ bẹ̀yẹn, ó yẹ kí n jìnnà síbẹ̀. Torí pé ọmọ aládìkún ni mí, ọmọ Oòduà òbí tí mò ń ní. Èmi ní ìyá mi ń kì mí ní bí èsì orí mi ń wú. Ó ní ládé. Bàbá ò lè yọ mí kúrò nínú Aláàfin ò lè dùgbà. Ó ní tàwọn bàbá mi bá wò ó sè o. Èmi náà máa ń kì ní ọmọ ládé Aláàfin ọ̀ládé. Adé aládé ikú. Àwọn ọgbà tó gbé fáláàfin. Orí adé ọmọ ládé obi. Ọmọ ọ̀pọ̀ ló ṣe mẹ́sìn àdínkù. Orí ládé ń tàkà ládìkú orí ẹni láti mú etí ẹlẹ́kọ̀ọ́. Ọmọ aládùúgbò mi. Àwọn bàbá ìyá mi tí wọ́n wà níbí. Àwọn bàbá ìyá mi ti wà ní Ilé Ifẹ̀ yìí tí lè sọ iye ọdún. Àbúrò ìyá mi lẹ́nu tó jókòó yìí. Ìgbà tí mo gbé mi ní 1985, mo bẹ́ sí ìlébù mi. Mo jẹ́ bẹ̀rẹ̀ lọ́dọ̀ àwọn bọ́dà mi. Àwọn fámìlì ìyá mi ni wọ́n lu ṣẹ̀kẹ̀rẹ̀ fún Ọ̀ọ̀ni láti ọdún tó ti pé látàrí bàbá wa ní Sọjí Adérẹ̀mí àwọn ọdún tó gbòòrò. Bí mo sì lẹ́gbọ̀n mo fẹ́ bú sẹ́kún.
ẹ̀gbọ́n mi lé bàbá rẹ̀ lọ́wọ́ mo ti rí wọn wá ti pẹ́ wá kí bàbá ẹ̀ mo ní nígbà tí wọ́n wá wọ́n tẹ̀lé mi bàbá mi náà ní bá mi yẹjú ẹ̀ òun náà ló lé ẹni tí ó bá mú mi kó mú mi mọ́ Oòduà. àwa ń ṣe ìjàngbara torí mo rí pé àwọn ẹ̀gbọ́n mi àtàwọn bàbá mi kan ń bínú kì í dẹ̀ ṣe mi tí mo pẹ́ ní táàrí níjọ́ tí bá sọ tẹnu mi ẹ mọ̀ pé kì í ṣe mi ẹni tí máa ń bínú sí mi ó fi ọlá bàbá mi Oòduà kó dáríjì mí ọmọ ẹni ò ní ẹ̀yin ọmọdé ò ní mo rí jẹ ẹ̀yin bàbá wa ní yóò yí lọ́wọ́ kò sí bó ti fẹ́ ṣe é tó ọmọdé wọn wá pé ikú tó dájẹ tó pẹja tó mú nǹkan ẹ̀jẹ̀ níjọ́ bá pààrọ̀ gidigba dandan ni kó pé wá kàn bàbá ẹ̀ mọ́lé mo ti pààrọ̀ gidigba mo dẹ̀ gbọ́dọ̀ gbé lọ bá àwọn bàbá mi mo ti wá gbé lọ bá àwọn bàbá kéékèèké mo wá padà gbé wá sọ́dọ̀ bàbá àgbà olórí oko pátápátá. Ìgbà tí mo kọ́kọ́ dé mo lọ sí ọ̀dọ̀ bàbá Aláàfin bí wọ́n àti ẹ̀ jẹ́ pé a sọ̀rọ̀ púpọ̀ mo wá lọ́dọ̀ bàbá mi Olúgbọ́n ó wá ní bàbá Olúgbọ́n ní Sunday kò ní síbí náà so ti dé ọ̀dọ̀ Ọọ̀ni olórí aládé gbogbo wọn ní mo sàpọ́mẹ̀tì Ọ̀túnba lọ́fẹ́ mú mi sẹ́ Ọ̀túnba dá Ọ̀túnba lọ́kí kábíyèsí máa ń bá wí Ọ̀túnba ní kábíyèsí olókọ́bá ní kábíyèsí ẹ̀dá ní Ọ̀túnba náà mo sọ fún Ọ̀túnba pé ibi tí mo kọ́ gbọ́dọ̀ lọ Ọ̀túnba wá ń sàpọ́mẹ̀tì ọ̀yẹ̀ àtúmọ́jọ́ àtúnyẹ̀ ojú ọ̀la afẹ́ nígbà èyí tí a tún wá ṣe àṣeṣí Wednesday Ọlọ́run ló ní rí bàbá mi ní Ìdírò bí mo ṣe déjò mba ẹsẹ bàbá mba rí bàbá mi ní bàbá mò ń bọ̀ wẹ̀ bá ní Wednesday bò mo ní àbọ̀mẹ́ ó ní àti ṣẹ̀ṣẹ̀ tó ń yẹ pé kò ní jẹ́ Wednesday àwọn fẹ́ travel ṣùgbọ́n àwọn pè pé ní mo gbọ́dọ̀ wá rí àwọn bàbá ẹ̀mí yóò kùn ẹ pẹ̀ fún wa. Àwọn kan lè mọ sọ pé bóyá wọ́n fi tọ́ dúdú sínú wọ́n tọ́ funfun kì í sẹ̀wé ọmọ Oòduà ní mi ibi ni mo ti bíòdì ìgbà tí mo gbọ́ tọ́wé wọ́n pe bàbá mi ní bàbá Ìgbòho ìgbà tí mo wá bàbá mi wá àwọn bọ̀dá gbà mí sọ́dọ̀ torí mo ṣe tẹ̀gbẹ́rún Ìgbòho náà ni mo ṣe wá bàbá mo sápò ńgbà mo bẹ egun jà tí wọ́n ní wọ́n tí bá ti wá sùn mo ń lálàárẹ̀ egun mi tí bá dúdú báyìí egun mò ń rí bàbá mi sì lórí eléégún òun ni jíwá eléégún máa lọ bá bàbá sàǹsì bàbá ní èmo sọ fún ọ kí ló ń bẹ egun fàálà lọ́dọ̀ jẹ́jẹ́ eléégún lọ ọlọ́dà eégún sọ́kadà kí ló wá fẹ́ ṣe sí yòó ilé gbìjà rẹ̀ tí bá gbìjà rẹ̀ mo dalẹ̀ àwọn ọmọlẹ́bí nìyẹn bàbá mi tó bíbí ọ̀sà tọ́kẹ̀ pọ̀ bíbí ọ̀sà gbìjà mi bá gbé òun fẹ́ bàbá mi sì mọ sọ pé tí bá ti dẹ́fẹ̀ kí n sọ pé mo ń lọ ilé bàbá Ìgbòho ìdẹ́fẹ̀ ní ìdẹ́bàdàn ní ìdẹ́bàdàn lẹ́yìn Ìgbòho mo wá ní 20 naira lọ́wọ́ wọ́n wá ní wọ́n wọkọ̀ Ìbàdàn ní 30 naira mo bá bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ pé kó tẹ jókòó lórí ẹ́ńjìn ó lọ́wọ́ gba 10 naira kò burú ó pè mí débàdàn nígbà mo débàdàn wọ́n sọ fún débà pé ibi tí wọ́n ti wọkọ̀ ọ̀fẹ́ mọ́ débàdàn ó ní kí wọ́n já èrò ó gbé mi débi ọkọ̀ ọ̀fẹ́ nígbà ó gbé mi débi ọkọ̀ ọ̀fẹ́ ní 20 naira 10 naira lọ́wọ́ kù lápò mo bá bẹ̀ òun náà ní sọ mo lè jókòó lórí ẹ́ńjìn kí àbá ìbẹ̀rẹ̀ mo bá dé bọ̀ ẹni tó gbé mi láti bẹ̀rẹ̀ aláàánú lòun ó fún mi ní tówẹ̀ tó fi kọ́rùn ó ní gbà tẹ́jì rẹ̀ tó mi ń dùn ó ní tẹ̀sílẹ̀ mo wá wọ ọ̀fẹ́ ní alẹ́ mo balẹ̀ sí mo wá ní ẹ̀sà ilé bàbá Ìgbòho ni mo ń lọ ọ wá ní àwọn ògbó kẹ́ ń gbé ní ìrẹ́pọ̀ mi èmi ò sì nífẹ̀ẹ́ ni ohun mi lọ bá wọn wọ̀dà bàbá wa àgbà ń bẹ láyé ń gbà ẹ̀ àwọn náà ń gbé mẹ́yẹ bàbá mo bá lé bàbá ní ọmọláde kún bàbá bẹ̀rẹ̀ sí kiri ọmọláde ládé aláàfin ọ̀ládé mo ní bàbá fi kíkì ilẹ̀ kí ló dé mo ní bàbá mi mọ̀ wá mo ti dáná kí ló sì mo bẹ́ gún jáde o mi ìwárò sùn mọ́ alákàlà ní ikú lé mi nìsá bàbá ní Ògbòho kọ́kọ́ jẹun náà àwọn wọlé dé wọ́n tún mi lóúnjẹ mo jẹun mo sùn bàbá mi dà wọ́n ní farabalẹ̀ ìsàmù kẹjọ àbí bàbá mi ti wá kú ni wọ́n ní sàfarabalẹ̀ kò kú eré fúnra mi sẹ́ẹ̀ ẹ mọ́ mi lọ́dọ̀ ẹ̀ ní sàlàyé o ti ń ṣe bí ó sì bẹ̀rẹ̀ sí mi lórí kí mo padà lọ kó padà. So wọ́n á ní ìráyè ni bàbá mi ó ti kókó ń fẹ́ ó ti kó lọ ìráyè ìmọ̀bí tí ń bẹ̀ ráyè. Nígbà àdújọ́ kejì bàbá mú mi lọ́bẹ̀ mo rí bàbá mi sójú mo rojọ́ bàbá mo ti jà pẹ̀lú eégún wọ́n ti ń fi eégún lé nǹkan bẹ́ẹ̀lẹ̀ Yorùbá bàbá ní àti bọ́mọ lábẹ́
wáyé o bí mo ṣe dèrò òwú ni mo wá dèrè òwú yìí mo gbé títí tí mo fi dé èèyàn tí n bá déwájú Oòduà tí n bá sẹnu wórówóró èèyàn lè parí lójijì tí n bá robi sí bàbá mi tó ń jókòó yìí kí n parí lójijì mo rí ẹ̀kú sí bẹ́ẹ̀ bàbá mi ni ọmọ lè ṣe bàbá ẹ̀ yóò bẹ bàbá ẹ̀ ni tí mi bá wá ṣe bàbá mi ta ni mo fẹ́ ṣe nígbà tẹ ní àwọn ọba kan bẹ tí wọ́n fi ẹrú kun Oòduà àwa ń bínú nígbà tí bínú bàbá wa gẹ ò lè bínú torí pé òun lórí tí wọn bá fi ẹnu kún ó fi pọ́pùlà ṣé bàbá mi tí ọ̀dọ́ bá tí ọ̀dọ́gbọ̀ kẹ́kẹ́ ni wọ́n fẹnu kún ni wọ́n fẹnu kún wọn ní Ọọ̀ni òrìṣà ọlọ́run mọ́ ọmọ rẹ bàbá ilé wa kó wá kúnlẹ̀ Yorùbá sí kọ́ parí ìjà láàrin wọn Yorùbá ni. Àwọn ọ̀rẹ́ pè mí pé wọ́n lè mọ̀ wá fẹ́ wọ́n pa mí o. Wọ́n á pè tọ́pẹ́ ní ẹ̀ ń bọ̀ lé bàbá yín wọ́n á pa yín. Bàbá ńlá mi ọpẹ́ ní bàbá ló ní kẹ́ ẹ máa bọ̀. Aṣọ yín ọ̀gbọ́dọ̀ yá àtàwọn tó bá tẹ̀lé yín. Ilé bàbá yín lẹ̀ ń kọ́ wọ́n fẹ́ ní mọ̀kọ̀ tó bàbá fún ní gẹ́gẹ́ out. Kí n tètè ṣe wọ́n fò. Bàbá ń lóde mi, bàbá tó rí tèmi, bàbá ṣe dé. Omi lẹ̀ ń bọ̀ lójú mi. Pé sọ yẹ kó jẹ́ pé irú ọkẹ́ tèmi gẹ́gẹ́ pé nìkan rí bàbá tó dẹ̀ kí n lè máa lọ. Àti bàbá tó máa wá sẹ́líbrétì mi. Kábíyèsí ẹ̀ ní parí láéláé. Gbogbo ní ẹbá sẹ́láyé ayé òní fífún yín. Mísítẹ̀ tá a máa ń ṣe ni pé gbogbo fádà ń dá àwọn ọmọ Yorùbá gbàgbà sáà ń ṣe á fi ìfẹ́ kún. Tá a bá fi ìfẹ́ kún á tó bẹ́ẹ̀. Torí pé orí òun wà ní. Orí òun wà ní ìbọn àìgbé nǹkan wa ga ni mo ń dáráǹkì wa. Èmi ni mo bùlà yìí. Níbo mo ṣé ní wàá sọ pé sìgá màdí mo ní àbẹ́ ìbò àbẹ́ níbo mo fẹ́ lọ. Gbogbo ibi tí wọ́n lé mi sí tí Fúlàní lé mi lọ tí Buhari lé lọ yọba tó lè lé Yorùbá ní kò sí òkè káàkiri. Ipò tí bàbá wa yìí wà àwọn tí wọ́n súnmọ́ bàbá gan wọn ò lè mọ bàbá. Àwọn rò pé ẹni tí mo bínú gbé tẹ bá sẹ̀ òun mọ̀ pé dandan ni ká sẹ̀ wọn torí bàbá wa ni àwọn ọmọ rẹ̀ máa sẹ̀ á máa rí fín. Ọba àkẹ́wà ń bẹ́ẹ̀ nìkan òun fi bàbá pọ́pùlà ẹ̀ wá ń pariwo ẹ̀ fílẹ̀. Tí bàbá dákọ̀ bàbá ta lọ́mọ. Tí bá parọ́ tí mo fẹ́ sọ yìí, onírun wa ni mo wà yìí, ọ̀rẹ́ mi ni. Nígbà tó jọba kò sẹ́ni tó mọ̀. Nígbà tó bẹ̀rẹ̀. Tí bá parọ́ tí mo fẹ́ sọ yìí, onírun wa ni mo wà yìí, ọ̀rẹ́ mi ni. Ọ̀rẹ́ mi ni. Nígbà tó jọba kò sẹ́ni tó mọ̀. Nígbà tó bẹ̀rẹ̀ sí pariwo wọ́n ní èmi ló fi jọba èmi ní kékeré kan àyè ń gbé ta lé léyìí. Ok ẹ̀wọ̀n ń bínú bàbá ní òbínú wọ́n jọ ń pàdé lóde bàbá ó tó kí. Ẹ rí pé Oòduà gẹ́gẹ́ lóde yìí. Ọmọ gbogbo ẹ̀ náà sọ̀sọ̀ ọmọ òun lẹ́yìn jẹ́ dandan ní kẹ́ ẹ sọ́kẹ́ tí a tara òun dìde. Gbogbo nǹkan tí Ọlọ́run fún yẹn ó ti mú nǹkan rẹ̀ wá látòdì ọ̀run wálé ayé. Ó mú ìwà mú gbogbo ẹ̀ wá kò ní ìdí kankan lọ́dẹ̀ ní ẹgbẹ́ wọn ṣe káyọ̀ sí. Ó mú gbogbo ẹ̀ wọ́n fúnra ẹ̀ tí ò ní ìdí kankan lọ́dọ̀ ẹnì kankan. Kò ní ìdí òkìkí lọ́dọ̀ ọba, kò ní ìdí owó lọ́dọ̀ ìjòyè, kò ní ìdí kankan lọ́dọ̀ ẹnì kankan. Ó mú nǹkan rẹ̀ wá látòdì ọ̀run. Ó tún wá fi sùúrù kún, ó tún wá fi ìrẹ̀lẹ̀ kún. Ìyẹn wá fílísì everybody kò wáyé nìkan kan mọ́. Nígbà tí bàbá mi bá lóde níjọ́ kan tí mo pàdé wọn ọ̀rọ̀ tí máa ń sọ̀rọ̀ yìí bàbá mi ló jókòó yìí ọ̀pọ̀lọpọ̀ ń bínú mi àti bàbá mi tó gbọ́ àti pẹ́ bàbá lọ sí program kan lẹ́kọ̀ọ́ vice president ń bẹ ń bẹ bàbá wa pẹ́ dé ọba kan wa ń sọ pé ẹsẹ̀ tó yẹ wọn á gba máìkì wọn ni ìwọ ń sọ fún òòṣà ọ̀ọ́ni kọ́pẹ́ dé ìwọ tó yẹ pé adé tó dé bí àkẹ́tẹ̀ yìí irú ìwọ yìí ní ìlú Ìbàdàn baálẹ̀ lọ́jẹ̀ òòṣà wọlé ẹ̀dá pàtí dúró dé ní. Bàbá máa máa retí ọ̀rọ̀ yẹn bàbá wa ń pè mí pé bàbá mi èrò tó wá bẹ̀rẹ̀ kéde irú mi bàbá ń àyà mi dàgbọ́n ní bàbá ọmọ ilé mi yèmí kẹ́rin kọ́kùnrin ò ṣe rárá ni torí pé bó ṣe ṣe yẹn ó lè ṣe é lẹ́yìn ọ̀sẹ̀ bí ó sọ̀rọ̀ bọ̀ lójú yín kí ẹ bá gbẹ fàmí gẹ èmi lè gbà lójú tó tó dé yẹn akẹ́kọ̀ọ́ ní lójú wa bá mi fi lẹ̀ bàbá mi máa rántí nísà ìdí àdá lọ̀rọ̀ ẹ̀ ti ṣẹlẹ̀ vice president ń bẹ́ẹ̀ mẹ́ lọ́jọ́ náà lọ́hùn ẹni yóò gún bàbá
pẹ̀lú gbogbo báyìí ṣe wá sọ̀rọ̀ mi fún yín lọ́tún lósì náà ẹ̀rẹ́ kankan lóhùn mo tún wá há sẹ́wọ̀n lù bẹ̀ náà bàbá tó wá ń gbà wọ̀n yẹn dìde wọ́n ní kí wọ́n wá àwọn ọba tí ó tọwọ́ bọ̀wé àwọn ọba kan ò tọwọ́ bọ̀wé tí mo bìlí tí mo bìlọ́ọ̀gì sí gan ọ̀hún sáìn bàbá sáìn. olúgbọ́n sáìn orílẹ̀ kéńtà ló bá mi gbé ìwé káàkiri n kò sì jẹ́ ọwọ́ bá mi nú ẹ̀wọ̀n ó ní ọ̀lọ́ sí nàìjíríà mọ́ mo ní kí ló dé ó ní àwọn ọba ti sáìn ṣùgbọ́n àwọn ọba tí ò sáìn àwọn ọba tó ní lọ bá gẹ́gẹ́ tó jẹ́ tiẹ̀ wọ́n sáìn o ṣùgbọ́n bàtà dọ́rọ̀ bàbá òní ó tiẹ̀ tó sáìn lọ wọ́n ti gbé àwọn ìgbésẹ̀ kan kò ní wálé torí pé bàbá sọ pé tí wọ́n bá gbé wálé wọ́n pa ọ́ fún bí èyí a gbọ́dọ̀ gbé àwọn ìgbésẹ̀ kan ṣùgbọ́n wọ́n dárúkọ bàbá òní sínú ẹ̀fẹ́. wọ́n wá gbé sí inú ẹ̀wọ̀n wọn ò gbé mi wálé wọ́n wá wà nú ẹ̀wọ̀n ọ̀bẹ̀nẹ̀ torí pé bórí ṣe dá mi nìyẹn èmi mo bẹ lọ́hùn pé mo fẹ́ lórúkọ mo sì fẹ́ ló lọ mo sì fẹ́ dé èèyàn gẹ́gẹ́ bí bọ́dà mi sọ lẹ́ẹ̀kan àjọ wà lóṣogbo àjọ wọn ta nílò ni mo wá ní kọ́lọ̀ tẹ̀ dá mi lọ́la kẹ̀kẹ́ kọ́ yàrá ojúlé méjì kí n sì ní mọ́tò kòrólà kan kùn wá kankan mọ́ àti mò ń ṣe ìsà mò ń ṣàwàdà ni àtọ́lọ́ ń dẹ̀ gbédé àwọn bàbá mi náà yọ̀ wọ́n mọ̀ pé wọ́n mọ̀ mi dáadáa àwọn bàbá mi rè àjọ wà náà ni so nígbà tọ́lọ́ ń dẹ̀ gbédé ohun tó bá tó wá ń ṣẹlẹ̀ lẹ́yìn ẹ̀ àfi kí n gbà mọ́ra orí tí Oòduà gbé wá ń tiẹ̀ ó gbé ọlá ó gbé owó gbé nǹkan rẹ̀ wá ló dé ọ̀run ni ẹni tí ń bá ń wá ń bá forí gbárí ọ̀hún rẹ̀ lé mọ̀ ni èyí tó kúkú fi sọ pé bàbá mi mo fẹ́ jẹ́nu ọlá rẹ̀ láti táàpù ńbẹ̀ tó gbogbo ẹni tẹ́ bá rí pé ẹnìkan ọba kan àwọn ẹnìkan ń sọ̀rọ̀ bàbá wa ẹgbẹ́ ta mú ńbẹ̀ tí wọ́n bá sọ̀rọ̀ bàbá yìí kàn sáta rẹ̀ sí lára ká bù ṣé bàbá mi ẹgbẹ́ mi ló àbí talamẹ́ ṣé bàbá mi fẹ́ bú tẹ́mi ló kọ àbí mọ̀ mi bàbá wa president Bọ́lá Tinubu kọ́ lọ jẹ́ mi lóògùn ẹlòmí ọ̀rọ̀ ẹlòmí ìsìn ní gbọ̀n bàbá ṣe ń darí lọ ọkè tẹ́ ẹ̀ bá wá kú president ṣé ìyá tèmi tí o gómìnà tí o chancellor lẹ́yìn máa kú ẹ̀bí dẹ́ nǹkan gbogbo yẹn náà máa fẹ́ wò pé ẹnìkan kú president eléyìí ó sọ pé ọba yẹn bú ọ ni kí lórúkọ ọba yẹn náà bàbá yìí ó bú ọ ni kí lórúkọ yẹn inú bàbá ò bàjẹ́ sí tọ́lọ́ bẹ́ẹ̀ bá tó wá dé lọ́la àdọ́rẹ́ ayé òní ìwọ náà fẹ́ táàbù ní àwọn ọmọ mi ní ọlọ́run tẹ̀mí ogun bàbá ẹ̀mí parẹ́ láéláé gbogbo tẹ bá ṣe láyé ayé òní fi gbé ẹ̀yin bàbá wa ní ọ̀sán kan gan ní lórúkọ tí à ń pè ọ́ lóòkùnkùn pín lórúkọ tá à ń pè ọ́ òun ló ti fọ́ fún un làbà tí ń tì kọ́lé ọ̀hún pọ̀ sí kọ́lé ayé ọ̀hún mi làbí tó kọ́ yìí ọ̀hún mi là ní ilé ayé tí mo ń lọ yìí ó ní màá ṣe gudugudu méje aya mẹ́fà bọ́dà ṣe dé ayé ọbọ̀bìnrin àjẹsùn gbogbo ayé bá pariwo àbísọ lórí ọ̀hún mi là pé lóde ara igbó ara ìfaraya wọn mẹ́jọ ọmọsọgbọn orúkọ ọlọjọ rẹ sọ̀rọ̀ mi là olùdókòjì ọjọ́ ẹmọ kó dé lọ orúkọ wàrà tó di ọrùn ni gbogbo ntẹ ẹ bá sẹláyà yóò fi bí láyà ọmọ ẹjọ́ ọ̀run mi là ń fi fún ogún obìnrin ẹ ọmọdé ọ̀run mi là ní olùdókòjì oṣùn nítorí pé orí tó mú wàrà tó di ọrùn yẹn ọmọ ni ekú lóde yẹn gbogbo ntẹ ẹ bá sẹláyà yóò fi bí láyà wọ́n mẹ́jọ sọ́gun àtàgbọ́n àtàwọn ẹ̀ fi ilẹ̀ ẹ̀ mọ́ ni ó ní gbogbo tẹ́ ẹ bá wà yẹn olódogójì ọdún kóhun tó ráyè tiẹ̀ ó ń torí pé bàbá yìí lọ́jẹ́ gbogbo tẹ́ ẹ bá ṣe ayé òbí bí ó ní báyìí ní bàbá wa wọ́n mú ẹjọ́ sọ́jà àparò ní mo múra mo mú tẹ̀lé òun àparò ké ó ní gbogbo tí ọ̀hún là bá ṣe tó bá tó ó ní gbogbo àyè kò tọ́ da ó ní torí pé bàbá yìí ni ó yọ ọmọ múra yọ ọmọ mú jẹ kábíyèsí gbogbo tẹ́ ẹ bá ṣe láyé ọmọ múra ọmọ mú jẹ gbogbo ẹnikẹ́ni tí ì bá jẹ́ ọkùnrin ni ọba ni ìjòyè ni ọmọdé ni àgbà ni tọ́ba lọ́kọ́ nà tẹ́ pé gbà èyí ọmọ tó o lè ẹ wọ́n ní ìkàkiri ẹ iṣẹ́ ní ẹ kò bí kò ẹ ti ní ìyẹn wọn látòdì ọ̀run ẹ gbé ilẹ̀ ìyẹn ẹ gbé lórí 150 years sínú ayé ẹ wá gbé ìyẹn torí pé àjàgbá ẹ bàbá ní àjàgbá ìní ti àrá bí àrá bá jà tó bá pa kúkú tó pa á ní olùkóso ìbà bàbá ìbà yín ló mo sì bá yín bàbá mo sì bá gbogbo tí bá ṣe ẹ̀fọ́ríjì mi ẹ̀dáríjì mi ẹ̀yìnlẹ́ni mi níbi tí ẹ tì mí sí mo ti ẹ̀rí pé ẹ ti dáríjì mi ẹ bá àwọn bàbá mi lọ dóko wọ̀nyí àwọn bàbá mi lọ dóko yìí torí tèmi ẹ pa àwọn onílù ẹ pé gbogbo èyẹ kí wọ́n á pọ́n mi lé àbá tí bá tún wá ń sọ pé kankan mo fẹ́ parí nìyẹn ọlọ́run yẹn parí wájú yín èmi nìkan kọ́ ni màá sọ̀rọ̀ ń bí torí mo mú àwọn bàbá wa bàbá àjọjẹ akọ́lá wà ní ọmọ kábíyèsí ni wọ́n ní bàbá mọ̀ dáadáa
alájà àkùnrin àrà láti London àwọn náà láwọn fẹ́ sọ̀rọ̀ láti bá ń dúpẹ́ lọ́wọ́ bàbá láti bá ń kí bàbá. Ohun tí mo bá wá ẹ̀yin bàbá wa ní àìkí aláṣepọ̀ pé okú sẹ́ bàbá mi mọ̀ pé wọ́n tẹ̀ ìdílé ní ṣùgbọ́n ọlá pé ọmọ Oòduà ní mí ọmọ Onírìṣà ní mí bàbá mi ní mo lọ lójú títì ẹ̀wọ̀n tó bá mú mi nípa ló pé ọ̀lẹ́ ló ní òun wá o ọmọ Yorùbá pẹ̀lẹ́ ti sọ gbogbo àtijọ́ táwọn kékeré pé wọ́n ń lọ ọ̀dọ̀ bàbá wa Onírìṣà olórí aládé gbogbo bí kankan bá ń ṣe mí bàbá mi ní kẹ́ lọ bá ń pẹ́kọ̀ yẹn tó yẹ mo ti ń lọ báyìí mo wá débi láyọ̀ mo ti mọ̀ pé padà sílé láyọ̀ tí mi lò nílé bàbá gbogbo tó tẹ bá tẹ̀lé láyé tẹ̀ lọ ẹ̀ ní fẹsẹ̀ kọ́ láíláí ẹ mọ̀ ní ilé o. Wọ́n tẹ́ dì mí ìyókù mi ẹ bá dé ẹ̀ bá yẹn jó ẹ̀. Bàbá mi olúmọ ní ti bàtà ti déwájú yín kí n kúnlẹ̀ kí n mọ̀ sọ pé wọ́n tẹ́ dì mí ẹ̀yẹn ẹ̀. Àkáǹtì mi ẹ̀ bá ń sí òòsà tó lè sí rèé. Nígbà mo lọ́rọ̀ bàbá wọ lọ́wọ́ ó ní sọ ti rí Ọọ̀ni mo ní ngbẹ náà ní padà ọ̀túnba lọ́fọ̀ ṣe yí mi ìgbà tí báṣẹ́ débẹ̀ kí n tó dọ́rọ̀ yín ó ní lọ rí aláṣẹ ọ̀farọ̀ nìyẹn òun ló lè pàṣẹ pé bí tẹ́ ẹ bá déhùn tó tó kẹ tí mi ò gbọdọ̀ kábíyèsí mọ̀sáàmù ìkejì mo rí bẹ́ẹ̀ ṣe submit kan mo wà ní Germany bàbá wa kún mi lé bàbá ní ẹ pé ọmọ mi fún mi nígbà tí mo ka kámẹ́rà tí mo parọ́ kù mi ọkọ̀ lọ́wọ́ padà kù sẹ́kún bàbá alágbàdá wà lẹ́gbẹ̀ẹ́ olójú mo ní bí bàbá yẹn kún mi ní ẹ̀kọ́ bàbá ní gbogbo yẹn dìde pàtẹ ọkùn Sunday Igboho ẹ̀rọ bà mí pé ṣé bàbá yìí ọmọ tó mo ti rí òfin rí mo wá tún tó kù mo ní Oòduà ní àtúmọ̀tá lọ lóko ẹ̀ mo ní Oòduà lọ́sẹ̀sẹ̀ dé ẹ̀ ó ní kí ni mo rí mo lẹ́ni tá à ń da ẹ̀bẹ̀ sí lára tá à ń dalẹ̀ sí tó tún máa ń rẹ̀ tó tún sọ pé ọmọ mi ni wọ́n nǹkan kan gbọ́dọ̀ sí wọn Oòduà ló dé ẹ̀ torí òun ló bí wa òun ló lè wá ìgbà láti wá. Bàbá mi security yẹn bí tẹ ẹ pàdé èèyàn tó ẹ ohun tó ṣẹlẹ̀ ní Katsina tí ń ṣẹlẹ̀ káàkiri ó ti ń wọlé Yorùbá àwọn ọmọ yìí ẹ kó wa sínú igbó akájú ẹ bàbá kábíyèsí wà láàyè ọlọ́mọ tó fi ìpè orí àpèrè tẹ jókòó yẹn bàbá wa lẹ jẹ orí àpèrè tẹ jókòó tó jẹ ti bàbá yín tí bàbá tẹ wá lọ tẹ ti lọ tẹ wá padà dé ẹ dé lórí tiwa yìí ni ọlá àbí tẹ jókòó yẹn dẹ ẹ̀yìn èmi sí ní 2021 kò jẹ́ nkú ẹ nígbàgbọ́ nù mí pé n bá dalẹ̀ tàbí tẹ bá rán mi sẹ́tì bá jẹ bẹ́ẹ̀ ṣe rán mi kó gbà ó béèrè lọ́wọ́ mi bàbá ẹ mú pààtì mi tẹ bá dé yẹn ẹ̀yìn ẹjọ́ ọ̀rọ̀ security yẹn ẹ kó kọ́kọ́rọ́ ẹ̀ lé wa lọ́wọ́ ẹ jẹ́ ká wo ara Fúlàní Oòduà ìṣerú Fúlàní lẹ́rú Oòduà táwọn kẹ́ wá tọ́ yí pé Fúlàní kan máa ní Ọọ̀ni ní olórí adé gbogbo Nàìjíríà ẹ̀yin bẹ́ẹ̀ mọ̀ mistake ẹ̀ ń sì èrè ni Fúlàní Málì ni wọ́n ti wá ẹrú Oòduà ni wọ́n tí ò ní tàbí sọ́kàn kankan bàbá tí n bá ń fi nǹkan mẹ́ẹ̀kún okùnrin ọpọlọ ẹ̀yin ẹjọ́ ọ̀rọ̀ security yẹn bí tẹ́ bá dé bàbá mi ń pàṣẹ yìí lálàṣẹ ẹ pàṣẹ àṣẹ tí ń bẹ lóní bàbá ẹ bá wa pa ká dilẹ̀ Yorùbá mú ká wọnú gbó ká lé wọn jáde kéèyàn gbéra láti kókó ọmọ bọ̀ lọ́dọ̀ ẹgbẹ́ ni mo fẹ́ dọ́dọ̀ bàbá mi olórí aládé gbogbo ń fẹ́ kẹ́nìkan kan mọ̀ dàdúró kẹ́nìkan kan mọ̀ dání wọ́n pẹ̀lẹ́nu ó dé láyọ̀ kó padà lálàáfíà agbára yín ká kábíyèsí ẹ ṣe yòókù ẹ pe ọmọ yín làbújá ẹ gba kọ́kọ́rọ́ lọ́wọ́ ẹ bàbá mi ẹ àlọ́wọ́ ẹ fọwọ́ wa gbáyà pé ọmọ mi làwọn Sunday wọn ò ṣe dáadáa mo tó padà síbẹ̀ ẹ bá ń yọ kọ́kọ́rọ́ wọ́ntẹ́ẹ̀dì yẹn náà ẹ mú àpò ẹ yọ kọ́kọ́rọ́ àkáǹtì mi ẹ mú àpò káàbì.